Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín bó ṣe ń lọ lórí pápá Orísun. Ẹ̀yin náà ti rí bó ṣe wà àti bó ṣe jẹ́ àti bó ṣe dúró. Ó dúró standby, ó dúró gidigba, ó dúró síbẹ̀ nítorí wípé níbí báyìí gangan ló ń pè ní ibẹ̀ la wà. Mo ń wò wípé àjọ NFF wọ́n ń gbìyànjú àti ṣe àwọn nǹkan kan. Wọ́n ti bá Senegal sọ̀rọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn fẹ́ jẹ́ kó wáyé ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ àwọn fẹ́ jẹ́ kó wáyé ní England. Wọ́n tún gbìyànjú àti bá bí ìlú 4 sí 3 sọ̀rọ̀, ìyẹn Ghana, DR Congo pẹ̀lú Morocco láti fi ṣe kíni, láti fi gbáradì di qualifier tó fẹ́ gbá pẹ̀lú Cameroon. Ṣùgbọ́n Garnacho náà sọ̀rọ̀ kí ni nǹkan tó sọ, ṣùgbọ́n ká kọ́kọ́ yanjú àárín iná. Tó bá wò wá rí pé Garnacho ó wà ní orílẹ̀-èdè Gabon nígbà tó ń gba ìdíje AFCON. Ó wá wò wípé àkọ́kọ́ gbogbo aláti gbà pé ohun ìtìjú ni fún orílẹ̀-èdè Nàìjíríà wípé àsìn bẹ̀. Kò sí ohun ìtìjú, ó ti di mọ́ra, ó ti bá láti 2030 láti lọ́gbẹ̀ẹ́. Ṣùgbọ́n wá wò wípé ó wà dípò àwọn kankan wà ń bẹ̀ tó yẹ pé ó tàbùkù bá pàápàá ọ̀pọ̀lọpọ̀ náà àwọn agbábọ́ọ̀lù wa káàkiri ibi tó ti ń ṣe iṣẹ́ ọ̀yà wọn. Ó wá padà wá sórílẹ̀-èdè Nàìjíríà, ó wá ní AFCON ti 2019 ó wá ní pé dandan ni o fún orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Super Eagles láti wà ń bẹ nítorí pé àwọn kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ ní AFCON tó jẹ́ pé ó máa ń yàtọ̀ sí pé ó máa ń tún fún pléyà ní àǹfààní láti tún síwájú níbi tó ti ń wà, ó tún máa ń mú ìwúrí wá bá pàápàá fún orílẹ̀-èdè. Ó wá ní pé 2019 yóò dandan ni kí a lọ lọ́wọ́ wò pé báwo ni àyè fẹ́ bẹ̀rẹ̀. Ó mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí Garnacho ò tí ì dé kí n mú láti bẹ̀ báyẹn, wà á rí pé tá a fẹ́ gbá friendly match yẹn ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀. A lè lọ bá Benin Republic tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí. Ìgbà míì a lè lọ bá Libya. Ìgbà míì a tẹ̀ lè wò pé aṣá àwọn kan ṣá yóò mọ̀ pé a ti gbá ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ sí pẹ̀lú àwọn home Super Eagles wa àwọn tàfi ń gbáradì. Ṣùgbọ́n wà á rí pé kínní ó máa ń ní ipa tó máa ń ní lórí àtẹ FIFA. Nígbà tí FIFA wa máa tẹ àtẹ ẹ̀ jáde, wọ́n ní kí ló tí Nàìjíríà wà ní ipò tá a wà yìí. A máa wà ń bẹ̀ nítorí pé friendly match náà wọ́n máa ń kà á fún àwọn nǹkan tó máa ń fún wa ní àyè láti tú sókè ní àtẹ FIFA. Ó dẹ̀ níye, ó ní ojú team orílẹ̀-èdè tó lè bá gbá kó tó di pé àjọ FIFA tiẹ̀ síwájú. Garnacho wá wò pé láti máa bá Benin Republic gbá nǹkan tí ó àti jù bẹ́ẹ̀ lọ. Wá wò pé àwọn tó ṣàyí wá rí pé àwọn tó wà ní AFCON tó gbá bọ́ọ̀ tán ló ṣàṣìbẹ̀. Wá dé di pé àwọn náà tún ní àǹfààní láti wò pé àwọn náà tí Nàìjíríà bá lu Senegal gbá tá bá nà wọ́n ìwúrí ló máa jẹ́ o, tá bá Ghana gbá tá nà wọ́n ìwúrí ló máa jẹ́ o, tá bá Morocco tá bá wọn gbá tá tún gbá DR Congo. Wá rí pé àwọn tá à ń sọ yìí wọ́n wà lórí àtẹ ìpele kìíní sí ìkẹwàá ní ti FIFA lórílẹ̀-èdè ìyẹn ní ti Áfíríkà. Tó bá bá wọn orí àwọn yẹn gbá, wá rí pé ìwúrí ńlá òun ló máa jẹ́ fún wa. Nǹkan tí àjọ NFF àti Garnacho tó ń gbé láti ṣe ó jẹ́ nǹkan ìwúrí ńlá tó máa fún àwọn ẹgbẹ́ Super Eagles ní àǹfààní láti tẹ̀síwájú. Ó jẹ́ nǹkan ìwúrí tó máa fún ẹgbẹ́ Super Eagles láǹfààní láti tẹ̀síwájú. Ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ nǹkan tó ń kùn mí lóminú kọjá wípé àná fẹ́ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀. Àwa la ló ń pe Ghana, la ló ń pe Morocco. Kí wá lóde tó jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ àgbà lórílẹ̀-èdè wa à ń gbé lọ sórílẹ̀-èdè bòmíì. Àkọ́kọ́ ó ṣeé ṣe tí wàá rí pé àwa la lọ bá wọn, a dẹ̀ nílò láti lọ bá wọn ni nítorí pé wọ́n ní àwọn Yorùbá náà ti sọ ibi tí ó dàgbò wípé ẹni ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ló ń ṣe láńkáláńká lábẹ́. Màá wá nǹkan fún ẹ torí nǹkan tó wà lọ́kàn ẹ òwe tó pa ẹ gangan mo fẹ́ pa. Ifá ló jókòó síwájú ẹ yìí olùmọ̀ràn ọkàn. Exactly. Now kí ni mo sọ ni pé wàá rí pé abẹ́ ti gún wa lẹ́sẹ̀ báyìí, ọ̀rọ̀ ti dọ̀rọ̀ jókòó, ọ̀rọ̀ tún ti wá dọ̀rọ̀ pé ká tún wá tọ ẹni tó máa bá wa yọ abẹ yìí lọ. A wá rí pé tabakan orílẹ̀-èdè Ghana wọ́n wà ní AFCON, wọn ní kankan láti pàdánù. Ṣùgbọ́n àwa yìí lè sọ pé ó pẹ́ tá a fi ẹsẹ̀ wọnsẹ̀ pẹ̀lú àwọn tó wà lórílẹ̀-èdè Áfíríkà pẹ̀lú wa. Ó dẹ̀ wọ́n pé egungun máa ń tó egungun. Tábà tún wọ́n pé ó dẹ̀ afẹ́ ṣe bẹ́ẹ̀. Tábà ní kí wọ́n máa bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè láwọn wà. Ṣó yẹ wọ́n lè láwọn wà. Tábà tún fi àwọn kankan sí. Ó dáa tábà ní alọ́gbà ní London
kò sí nǹkan tó èmi ò rí pé ṣùgbọ́n kọ́ṣà rí pé owó wà ńlẹ̀ ká ìmúrasílẹ̀ wà ńlẹ̀ dáadáa tán lè jẹ́ kí àwọn èèyàn ẹ̀kọ́ ti ó mọ̀ pé tó bá ní pé irú ọmọ mi tó bá ní kó kúrò ní bóyá Ìwòbí oníkókúrò lásìnà kó máa bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nǹkan méjì lásán nígbà máa rò wípé ẹ mọ́ tẹ́ tún ní kó máa bọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí tó tún padà kí ní kan ṣe gbáṣáwo ẹjọ́ gbà ní London bí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wà rí pé England ló ti ń ṣiṣẹ́ jẹun ẹ jẹ́ ká gbá ń bẹ̀ ká jẹ́ kúrò wàá pè wọ́n lọ́wọ́ kan wá dẹ̀ lọ sí wọn á dẹ̀ gbà á dẹ̀ kúrò ń bẹ̀ ó jẹ́ nǹkan tó dá ká ní pé áńgù bẹ̀yẹn náà ló bá gbé sí ká fojú wo bẹ́ẹ̀ pé ká ṣáà gbà bẹ́ẹ̀ torí pé ọ̀pọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tí mo máa ń lọ wo tá a máa ń lọ wò ọlọ́rẹ̀ sọ̀rẹ́ yìí wọ́n máa ń gbìyànjú àti lọ bá wọn ní ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà kò sí bí wọ́n ṣe tí ò ṣe kíni tí ò da àmọ́ a fi ń ṣe kíni a fi ń ṣe gbáradì ni ṣùgbọ́n Garnetro nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní Cameroon òun ṣòun gangan ló mú òun ní ló ń jẹ òun lọ́kàn bí ó ṣe wípé South Africa tó bá dẹ̀ wò wá rí wípé South Africa àtàwọn kan ni wọ́n jọ tò pẹ̀lú wa níbi àwọn qualifier yẹn ti 2019 ó wá sọ pé ká lọ sí World Cup yẹn òun náà fojúsùn ṣùgbọ́n èyí tó jẹ́ gbòógì ibẹ̀ ní ìdojúkọ tóun máa ní pẹ̀lú South Africa torí wípé Nations Cup èyí tí à ń pè ní AFCON òun ló wà lọ́kàn tún. tó bá wo AFCON tó gbá tán ní Gabon wàá rí i pé òṣèré tó bá ní kán ka àwọn èèyàn nígbà táwa gan kan bí ó rí i pé ó kọ́ wa lẹ́nu ká tó máa sọ wípé ṣé a lè fi Cameroon gan sí torí ọ̀pọ̀lọpọ̀ wò pé tó bá wo Cameroon wọn ò ní àwọn tí orúkọ wọn pariwo gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù kò dàbí ti gbà kan mọ́ kò dàbí ti gbà kan mọ́ láyé àwọn song òṣè ó máa wá nira láti rò pé irú Cameroon yẹn láti lọ pé ṣọ́ máa gba AFCON ṣá ọ̀pọ̀lọpọ̀ ló ti rò pé kò lè tọ́ sí Cameroon tó bá ṣe ní ká máa pín a lè máa pín láàrin àwọn Ghana pín láàrin àwọn Egypt pín láàrin àwọn Algeria Senegal DR Congo Togo nkankan ó rí pé ọ̀rọ̀ ṣùgbọ́n Cameroon ló gbà ó wọ́n wò pé Cameroon ò ní jẹ́ ìṣòro fóun torí nǹkan tó ń wò pé Garnetro nígbà kan sọ pé tó bá yẹ pé Super Eagles lọ sí AFCON yìí ó ní kakàn máa kà mọ́ ara àwọn ìdíje àwọn ife ẹ̀yẹ tá a tuntun gbà ni torí ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn pé Super Eagles tó wà yìí Nàìjíríà tó wà yìí àǹfààní ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn láti pé èmi máa gba ó gbọ́dọ̀ mọ̀ pé ọ̀gá wa ò wá nǹkan tó máa ń gbìyànjú láti sọ ni pé Bafana tó jẹ́ South Africa ó rí pé mùṣemúṣe wọn ó dá mùṣemúṣe gan wọ́n dẹ̀ ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní ìwò ojú yẹn ní físíkà wọ́n wà ń bẹ̀ bọ́n ń ṣe dáadáa lórí pápá sí ó wà ń bẹ̀ dáadáa òun ní Garnetro ṣe wò pé Cameroon ń ṣe wàhálà òun. ìgbóni wa òkú South Africa nínú ìdíje tá a gbá tán Gabon 2017 tó gbá tán yẹn AFCON yìí náà ọmọ ìyá ni wà. ṣùgbọ́n tó bá wò wá rí pé wọ́n ní àwọn agbábọ́ọ̀lù tó lákàkì ju Cameroon lọ. tó bá dẹ̀ rí pé àwọn tún ní wọ́n ti wà ń bẹ̀ tó bá rà àwọn tó wà ní Cameroon sí àwọn bí àwọn ọmọ kékeré wọn lọ́sẹ̀ ń dé bẹ̀ ṣùgbọ́n tó bá wo South Africa wọ́n ti lóye rẹ̀ dáadáa wọ́n ti mọ ọ̀nà bó ṣe ń gbá AFCON qualifier wọ́n ti mọ̀ dáadáa òun ni Garnetro ṣe rò pé láti bá South Africa gbá ó jẹ́ nǹkan tó ń wò ju pé kò ń bá Cameroon gbá lọ. ó jẹ́ nǹkan tó ń wò ju bí kó gbá Cameroon kó bá gbá lọ ìfẹsẹ̀wọnsẹ̀ Nàìjíríà pẹ̀lú Senegal ìyẹn máa wáyé ní March 23 tí àwọn èèyàn náà ti ń gbáradì náà là ń ṣe yìí èmi náà ti gbáradì pé March àjọ máa wò ní London ni ìwọ náà tẹ̀lé wa lọ. ṣe pé ṣé máa tẹ tíkẹ́ẹ̀tì tí Orísun máa rà gbélé wa lọ́wọ́ àdébẹ̀ àwò torí pé wọ́n mọ̀ wípé nǹkan kan ni wọ́n mọ̀ dáadáa wàá rí i pé tá a bá sọ pé báyìí kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ ìfakọ́là ń lò ṣùgbọ́n wọ́n mọ̀ pé tó bá ti pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àwọn tó mọ oyún ìgbín nínú ìkarahun pé ìgbín yìí ó ti lóyún àwọn pé tó bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìfọsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù kò ń ṣe pé òun lọ́pọ̀lọpọ̀ wọ́n wò pé òun fẹ́ kúrò ní ibi iṣẹ́ níbi aago 3 aago 4 aago 5 nítorí pé wọ́n wò pé ọ̀rọ̀ táwọn Orísun orí pápá àgbọ̀dọ̀ miss ẹ̀ ló jẹ́ pé tá a bá máa lọ àtẹ̀lé wọn lọ MVP ò lè kúrò ńbẹ̀ SSS náà dandan nìkan wà ńbẹ̀ ká fojú wa mú débẹ̀ ká wá fún wọn níròyìn. ìyẹn ni wípé má lọ wò wá fún mi kọ́ lọ wò fúnra rẹ ni bó tó bá jẹ́ pé báyẹn náà tún ni ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ mo ní Gabon 2017 ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀
kí wá làwọn nǹkan tó ṣẹlẹ̀ kí ló bá dé kí ló mú dé àti ráwọn tí wọ́n gba àti rí oní ẹni tó mú pò kíní àti rẹ́ni mú pò kejì àti rẹ́ni tó mú ipò kẹta àmọ́ nǹkan tó kàn ń dùn mí bí ò kọjá wípé Ghana tí mo wá fojú sùn ipò kẹrin ló mú ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ Nàìjíríà lọ fojú wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tó ṣẹlẹ̀ tó wáyé kí tá bá padà dé táwa wò pé kí ní àwọn nǹkan tó di ẹ̀jẹ̀ kó fi rí bẹ́ẹ̀ kí ló fi Nàìjíríà lọ́kàn balẹ̀ wípé tá a bá pàdé Cameroon ní September a máa ṣe kí ni a máa dàgbálẹ̀ nílé àti lóde wọn ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ká lọ wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà bó ṣe rí. هذا هو السلاح البوركينا هذا هو سلاح الخيول المرتدات نعم واحدة منها يتصدى لريتشاردو فوري قبل ان ياتي الدور على بيترو تراوري السارية شوف نفتح لنفسه المجال بعد المراوغة اليسرى نعم مرت الكرة جانبية جدا الاستمرارية هي مطلوبة وحتى على مستوى التدرج بينما فرصة هي ريتشاردو فوري يتصدى ناكورما نعم ريبين فعلا كل هذه المعطيات تأتي بنتائج بينما الكرة الماضية والتدخل السليم في الوقت السليم وفي المكان المناسب من ريتشارد أوفوري أمام ناكورما الذي أعتبر بأنه اليوم تفوق على بيرترون تراوري أكثر تحرك في رقعة الميدان بدون شك هو لاعب ناكورما لأنه كان دوما في الدقائق القليلة الماضية عموما ستلعب هذه الكرة جول الخيول تنتفض الخيول تنتفض صاروخ بوركينابي يمكن البوركينا من المركز الثالث ألان تراوري يأتي بهدف قاتل في الوقت القاتل شوف 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 يا روعة الهدف عالمي 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 يا تراوري عالمي يا ألان سيدون سيؤرخ هنا في نهايات كأس افريقيا الجابون يا لجمالية اللقطة حطها له في التسعين حطها له في الزاوية 90 وصعب عليك يا ريتشارد هاتي من الشباك يا ريتشارد يا أوفوري هادو الخيول هذه بوركينا عندها الحافز وعندها الإصرار لم يستسلموا غانا سيطرت والبوركينا تسجل في الوقت القاتل الخيول ترقص فرحا بالإنجاز نعم بهدف اللاعب ألان تراوري في الدقيقة الأخيرة البوركينا تستحق المركز الثالث رغم أنه غانا كانت الأفضل طيلة دقائق الجولة الأولى وكذلك في فترات الشوط الثاني عموما هل تفعل غانا هل تعود غانا بالبودلاء مع جيان مع أندري وأبسو كذلك الإدخال في دقائق الشوط الثاني هذه كرة جانبية لفائدة المنتخب الغاني آخر فرص البلاك ستارز لزيارة الشباك وإجبار البوركينا على ضربات الجزاء هذه كرة مرفوعة يمكن يجي تعادل يضغط الأحمر غانا يمكن يخرج البوركينا في المرتد بوركينا والمرتد بوركينا ممكن المرتد لم تمر هذه الكرة ناكورما كورتك مقطوعة عملية الضغط على اللاعبين الغانيين تمشي للجهة اليمنى لم يستسلموا تعادل يضيع تمشي للجهة اليسرى أتسو يحتفل بالكرة أتسو يباصي داخل المنطقة إمكانية للتسديد ركنية كانوا قريبين من التعادل كانوا قريبين جدا من التعادل شوف 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 ردة فعل ممتازة من كواكو كوفي تنفذ الركنية جول مرة جانبية أمارتي ماذا ضيعت أمارتي ماذا ضيعت شوف مرة أخرى الرأسية أمارتي بدون رقابة وطريقة غريبة جدا في تسديد هذه الكرة بالراس نعم جت هنا بمحاذاة القائم الأيسر لمرمى كواكو كوفي
مثيرة هي المباراة في اللحظات الأخيرة. هدف فعلا يبعثر أوراق. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín bó ṣe ń lọ lórí pápá Orísun. Ẹ̀yin náà ti wò pé ẹ lè sùn, ẹ tún wò pé àwọn nǹkan kan wà tá à ń retí táì tí ìgbọ́ tá bá wá kú òun bẹ́ẹ̀ ta ló máa jíṣẹ́ fún wa bó ṣe rí. Ẹ̀yin fọkànbalẹ̀ máa bá wa bọ̀. Àti ẹ̀yin náà tún ti mọ bó ṣe ń ṣẹlẹ̀. Ifeanyi Ubah àwọn náà tún ti ń bá wọn kan sọ̀rọ̀ lókè òkun lórí kíni àwọn Chinese ni mo ti sọ fún wípé Chinese àwọn ṣínkó lówó wà. Àwọn náà tún ti ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀, àwọn bíi ikọ̀ agbábọ́ọ̀lù méjì kan sọ̀rọ̀ lọ́hùn níbi tí wọ́n fẹ́ ta àwọn ọmọ wọn sí, ìyẹn àwọn ọmọ agbábọ́ọ̀lù ti Ifeanyi Ubah tí àwọn náà ti ń ṣe kíni, tí ẹni tí ó jẹ́ alámòjútó Ifeanyi Ubah náà ti ń ṣe kíni, tí wọ́n ti ń jọ ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí báwo ni ó ṣe ìdúnàdúrà pé báwo la ṣe fẹ́ gbé ọ̀nà wo la fẹ́ gbé gbà. China àwọn méjì nílẹ̀ China ṣùgbọ́n méjì yé báyìí mẹ́ta yé báyìí mélòó ni ẹ lè lé mẹ́ta ṣe máa ṣe nílé ilé fún wa. Àwọn náà ti ń bá wọn sọ̀rọ̀ níbẹ̀, ibi tó bá máa jásí àti ibi tó bá wà a máa jẹ́ kí ẹ ṣe kí ni, a máa jẹ́ kẹ́yìn náà mọ bó bá ṣe rí. Ẹ̀yin náà ti mọ̀ pé gbogbo ilé náà la máa ń jẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹ má gbàgbé wípé Rafael Nadal òun ló ń gbà lérò, ó ń sọ fúnra rẹ̀ nígbà tó ń sọ fún mi wípé mò ń gbà lérò láti jẹ́ kí ni, láti jẹ́ ààrẹ fún Real Madrid, ààrẹ tó máa ṣàmójútó ikọ̀ agbábọ́ọ̀lù tẹ́yìn náà ti mọ̀. Rafael Nadal tó ṣe wípé òun ló gba 14 Grand Slam, bó di ẹ̀jẹ̀ wípé nínú ìdíje ATP ìyẹn ti Australian Open èyí tó lọ láìpẹ́ yìí ó fìdí rẹmi níbẹ̀. Ó pàdánù sí ọwọ́ akẹgbẹ́ tẹ́ ti mọ̀ yẹn, ó pàdánù sọ́wọ́ ẹ̀, òun ni ò jẹ́ kó lè jẹ́ 15 Grand Slam tí ó máa gbà. Tó bá wá rí bẹ́ẹ̀ jẹ́ àtúntà kọ́sọ́ lọ sínú bọ́ọ̀lù alápẹ̀rẹ̀ ajáde kí HOD most valuable player kó jábọ̀ nǹkan tí ó bá bọ̀ níbẹ̀ fún wa. Ó yá. Tó bá wò wá rí pé ibi agbá ìyẹn bọ́ọ̀lù àjù sínú ajáde apẹ̀rẹ̀ the Tigers tó jẹ́ ti àwọn tó ń ṣe ojú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń gbáradì nítorí pé ìdíje kan ń bọ̀ ní 2017 basketball 2017 fún ìdíje tó ń bọ̀. Wọ́n ti ń gbìyànjú pé kí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn the Tigers kán lè rí ibi tò sí dáadáa. Wọ́n máa ń wò wípé ó yẹ ká ṣe ìyẹn friendlies ọ̀rẹ́sọ̀rẹ́ láàrin Serbia, wọ́n ti wo France, wọ́n ti wo Serbia, wọ́n ti wo China, wọ́n dẹ̀ ti wo Lufthansa pé irú àwọn ilé ìlú yẹ kí àwọn the Tigers kájọ gbáradì ká wò ó pé báwo ni a ṣe lè múra sílẹ̀ látàrí pé kí ìdíje tá ti gbà ní 2015 tẹ́pà wà ní adé ìdíje wà lọ́wọ́ wa kó má di pé àwọn kankan wà wọ́n tún padà gbà lọ́wọ́ wa ní ẹni tó jẹ́ agbẹnusọ fún ikọ̀ Basketball Federation ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Patrick Omorodion ó ti sọ wípé ìmúrasílẹ̀ wa ó gbọ́dọ̀ jẹ́ ètò lákàkì tó lè mú kí a lè kojú àwọn tí a máa bá nínú ìdíje yẹn kó lè di pé àwa náà àkógòjà. Tó bá rántí pé ní Rio Olympic tó gbánu ní Brazil wà á rí pé the Tigers wọn ò rí fífẹ́ tò sí dáadáa ní ìdíje náà ló wọ́n fún wọn ní ìgbà yẹn náà fi akọ́nimọ̀ọ́gbá wa ní ìyẹn Will Vogue òun sọ wípé òun kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nígbà tá a parí Olympic yẹn ní Brazil. Wọ́n wá ń wò pé àwọn àjọ tí ó ń ṣe kò kárí basketball lórílẹ̀-èdè Nàìjíríà tó wá sọ pé bóyá ká bá arákùnrin sọ̀rọ̀ ìpè bóyá ó sì tún lè padà wá láti wá kọ́ wa lèyẹn láti túnṣe dáadáa fún èyí tí à ń fojú sùn ní ọdún 2017 tá a fẹ́ wò. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ohun tó ṣáà jẹ́ kò kárí ẹ̀ ní pé láti rí i pé kí a lè ní ohun tí à ń pè ní good preparation láti lè kojú àwọn akẹgbẹ́ wa nínú basketball èyí tó máa ṣẹlẹ̀ ní ọdún yìí. Adéwò pé pẹ̀lú gbogbo ẹ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà pàápàá bóyá àwọn ìjọba ni o àbí àtọ́ pé kí ìjọba tẹ̀ yọwọ́ bóyá àwọn aládàáni ni o àbáwọn kankan kan ṣàgbárùkù ti ìdíje yẹn basketball kó má dà pé ti football nìkan la gbárùkù tì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ká ṣe dáadáa fáwọn the Tigers ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn káwọn náà kọ́ lè rí ibi tòsí dáadáa. Wọ́n ní ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú the Tigers kí wọ́n bá lè rí ibi tòsí gẹ́gẹ́ bí àwọn tó wà ní Toronto tí wọ́n rí ibi tòsí ní USA lọ́yìn United States of America tí wọ́n rí ibi tòsí ń bẹ̀.
ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Nàìjíríà àti wípé nígbà tá a bá ń dárúkọ wípé a fẹ́ lọ play Olympic a lè mọ̀ wípé àwọn ẹni tí wọ́n fẹ́ lọ ṣojú wa lọ́hùn múṣemúṣe wọn ó ṣe kí ni ó dá múṣemúṣe kò jẹ́ bó ṣe máa rí ní ti abala basketball mo ní àtúnbọ̀ ẹ̀yin náà ti ń retí ẹ̀ gidigbo ẹ̀yà à ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ kọ́kọ́ yín balẹ̀ ẹjẹ́ sáré máa já yín sí bó ṣe máa ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ ní Bundesliga ìyẹn ní Germany lọ́hùn òun ní pé Mainz 05 ó máa kojú Augsburg nígbà tí Bayer Leverkusen máa kojú Frankfurt tí Ingolstadt máa kojú Bayern Munich bẹ́ẹ̀ ni Werder Bremen òun náà máa kojú Mönchengladbach nígbà tí Darmstadt òun náà máa kojú Dortmund tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa tutọ́ síra wọn lójú ẹ̀yin náà ti mọ̀ Leipzig ni ó fẹ́ gbàlejò Hamburg àwọn èèyàn sọ pé àwọn ti jẹ bọ́gà Leipzig náà òun ti tọ́tè a máa wá wẹni tó máa ṣe kíni tó máa jura wọn lọ Schalke 04 tí ò kú òní 4 látijọ́ yìí òun náà ti gbáradì àwọn wo ló gbáradì dì ó ń dúró de RB wípé káwọn náà máa bọ̀ tó lóun fẹ́ fojú wọn gbolẹ̀ bẹ́ẹ̀ náà ni Wolfsburg sẹ́yìn náà mọ nǹkan tó ń pè ní Wolfsburg òun ló fẹ́ kojú Effingham ẹ̀yin náà tún mọ Effingham tó bá wo dictionary ẹ̀ dáadáa wàá mọ bó ṣe rí bẹ́ẹ̀ náà ni Freiburg máa lọ bá Colin ó máa lọ bá wọn ta kọ̀ǹgbọ̀n bó ṣe máa ṣẹlẹ̀ ní Bundesliga nìyẹn láì gbàgbé ti EPL ìyẹn ti ilẹ̀ England lọ́hùn Arsenal ló fẹ́ kojú Hull City nígbà tí Manchester United tó ń wáwọ́ sí Watford wípé kó máa bọ̀ bẹ́ẹ̀ ni Middlesbrough òun náà dúró wípé Everton kò sí nǹkan tó máa ṣe Stoke City òun náà fẹ́ gbàlejò Crystal Palace nígbà tí Sunderland tóun náà ń gbáradì dé dání ó ń gbáradì dé Southampton tó fẹ́ lọ kojú tani tó fẹ́ lọ kojú Manchester United níbi ìdíje tẹ́ ẹ ti mọ̀ yẹn náà ni West Ham náà ń dúró de West Brom West làwọn méjèèjì tí West bá pàdé West ńkọ́ wọn á mọ bó ṣe máa yanjú ọ̀rọ̀ ara wọn Liverpool òun náà ń dúró de Tottenham àwọn tí wọ́n sọ fún Chelsea wípé ẹ kúrò níbẹ̀ ẹ jẹ́ rọ́nà lọ Liverpool wá ṣe kí ni Liverpool ń retí wọn o oníkan máa bọ̀ ní never walk alone a máa mẹni tó máa walk alone a máa mẹni tí ò walk alone nígbà tó bá di òpin ọ̀sẹ̀ lẹ́ máa mọ bó ṣe máa jẹ́ Burnley náà òun náà ń retí Chelsea ó ní kó máa bọ̀ nílé òun o mi ò wá tí ì mọrú orin tó máa kọ fúnra wọn bóyá wájú ilé bàbá mi ò débí òun ni Chelsea máa ṣe ni àbí kó sọ wípé àìlèjà níwájú ilé bàbá mi ni mo wà bóyá òun ló máa fi ṣe ni ó di lópin ọ̀sẹ̀ mo ní Swansea náà ń dúró de Leicester City ẹ̀yin náà ti mọ̀pò tí wọ́n wà tó di ẹ̀tún jẹ́ wípé rẹ́fúrí wọn àbí kóòṣì wọn di ẹ̀ láfẹ́ pé ó ti sọ fáwọn nǹkan pé ẹ má jẹ ṣíkìn mọ́ torí ẹ ti ń sanra jù òun ló jẹ́ kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ sí wa Bournemouth òun ló fẹ́ lọ ṣe kí ni ó fẹ́ lọ fóòsì ta ló fẹ́ fèsì alágbára tẹ́ ti mọ̀ ní Man City òun ló máa fèsì ẹjẹ́ a máa fi eléyìí lọ sókè lọ́hùn bó ṣe máa rí àti bó ṣe máa jẹ́ lópin ọ̀sẹ̀ nìyẹn tá a bá padà dé kájọ wá gbé yẹ̀wò Atletico Madrid pẹ̀lú Barcelona kí ló dé tó fi rí bẹ́ẹ̀ red card méjì nínú máàṣì kan ẹ jẹ́ ká dókè lọ́nà tá a bá dókè lọ́nà tá a bá padà dé a máa já yín sáwọn nǹkan tó tún kù níbẹ̀ ẹ máa bá wa bọ̀. Porque si no, el Atlético corre el riesgo de ser un equipo partido. Arrancó el partido en el Camp Nou, primera posesión para el Atlético de Madrid que ya la juega en defensa, recibe Filipe Luis. Ahí tenemos la acción repetida, la combinación entre Arda y Suárez, el autopase para el balón. Para esa entrada por la banda izquierda de Carrasco que tiene opción de disparo, ha sacado Silese. Otro futbolista y lo vamos a ver del Atlético, el que acabó remachando fuera de juego, Savic. De hecho, cine a fuego lento. Pues espérate que aquí viene el chef azulgrana, es Leo Messi. Recorta Messi que tiene opción de disparo, le va a pegar Messi. ¡Ojo, Moldá! ¡Suárez, gol! ¡Gol! Gol Fútbol Club Barcelona. Atlético de Madrid 0. Bueno, en esta jugada, una de las... El Simeone, o el Atlético de Madrid con Simeone, siempre que se enfrenta al Barcelona, una de las consignas es cerrar pases, pasillos interiores, pases interiores para interrumpir esto, lo que hemos visto, ¿no? Esas recepciones de Messi, que es capaz de eliminar a 2, a 3... Sí, y jugando de volante, ¿no? Jugando por el costado derecho, por delante Sergio Roberto. ¡Ojo! A la calle.
Sí, segunda amarilla. La segunda amarilla. El cambio, pues mira, Rodrigo, el cambio era por Sergi Roberto y Aleix Vidal, que regresa al banquillo. Segunda amarilla para el lateral derecho del Barça, que se va expulsado. Está Carlos Naval también, el delegado del Fútbol Club Barcelona, esperando, así que por lo que estamos viendo y comprobando parece que se cancela ese cambio después de la entrada en sobre el terreno de juego Luis Enrique tras la expulsión de Sergi Roberto. Ojo al balón para Griezmann, bandera levantada, no vale, esa acción ya no vale. Había levantado la bandera el asistente, estaba invalidada. Se lamenta Simeone, también lo hacía Antoine Griezmann sobre el terreno de juego, y ahí vamos a ver la acción. Pues no es fuera de juego. Pues ya tenemos la primera gran polémica del partido. Chaza Samuel Umtiti, la pelea Arda Turán, que va al suelo y es falta. Habrá cartulina amarilla. Se acerca Gil Manzano a hablar con Yannick Carrasco, que ve la cartulina al belga. No protesta ni el banquillo mientras está esperando. La segunda también, ¿eh? Sí. Estamos diciendo que estaba esperando ahora mismo el Cholo Simeone que viera la segunda tarjeta amarilla el jugador belga. Está Simeone ahora mismo aplaudiendo al belga como diciendo no estoy para nada contento con lo que me acabas de armar, ¿eh? Y se va a ir Sergio Busquets, que va a entrar al terreno de juego. Pues ahí va Leo Messi al larguero. Suárez arriba. Con el empeine, aquí le pega con el empeine al lado del... El desmarque, ojo a Gameiro, al suelo Piqué, penalti. Señala penalti. Habrá que verla. Encoge las piernas Piqué. Pero hay contacto, ¿no? Oportunidad de oro para el Atlético de Madrid. El disparo de Gameiro, fuera. Le pegó con todo el francés, con muchísima potencia. El balón salió lamiendo el larguero y se marchó por encima de la portería. Ahí se ha perdido la oportunidad del conjunto colchonero de pelear esta eliminatoria hasta el final. Así es, no lo lanza Griezmann, quizás... Combinando con Coque, ojo a Griezmann, disparo, no, el balón para Gameiro. Es legal. Y es gol, anota el gol el Atlético de Madrid. Ahora sí recorta distancias, no lo pudo hacer Gameiro de penalti, pero después de esa acción... La pelota lleva por delante, en todo momento no hay fuera. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín bó ṣe ń lọ lórí pápá Orísun. Mo mọ̀ pé yín náà ẹ sùn, ẹ wá ń gbádùn ẹ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. Mo ní Barcelona pẹ̀lú tani, pẹ̀lú Atletico Madrid. Red card méjì nínú máàṣì kan. Ṣé frustration ni ká kọ́kọ́ pè àbí kí ló ṣẹlẹ̀? Wàá rí pé àwọn méjèèjì tó bá wò wá rí pé Atletico Madrid ní gbogbo ohun tó ń ní láti borí ìdíje yẹn. Ṣùgbọ́n wàá rí pé Barcelona lo ọgbọ́n àtinúdá láti rí pé àwọn fẹ̀yìn Atletico Madrid balẹ̀. Kò wá ń ṣe pé wàá rí pé ẹni tó máa bá Atletico Madrid gba bó ṣe pé Barca náà gan na Atletico Madrid. Wàá rí pé Diego Simeone ó sọ pé inú òun dùn sí wípé ó ní pé wọ́n ṣe dáadáa. Atletico Madrid ń lọ ipò wọn fẹ́ na Barcelona, ṣùgbọ́n wọ́n mọ̀ pé kò sí bí ọmọdé ṣe lè ní aṣọ bí aṣọ bí àgbà kò lákìsà bí àgbà. Kò sí bọ́mọdé ṣe lè láṣọ bí àgbà kó tún lákìsà bí àgbà. O ti gẹ̀ẹ́tì ẹ̀. Ó ní Barcelona ló fún, ṣùgbọ́n ibi tí tí wọ́n mọ̀ pé ibi tí. Wọ́n pa àwọn òwe yẹn ó máa ń ṣòro pàǹbì kan. Àgbà tí ó bá rántí kó èkísà àti ẹ̀ pamọ́ àbí tí ò láṣọ bàjẹ́. Wọ́n gbọ́ possible kó má ní èkísà tó pọ̀ ṣá. Yà fi àwọn òwe yẹn lẹ̀ fáwọn orí àtàbà tó gbó àwọn ṣògo àwọn ló mú wa ń mọ àwọn lọ́lọ́wé. Oníṣẹ́ dé láti àwọn ibì kan sí dálì wa mo tó kó bọ̀ pé mo á wò létà. Àmọ́ nǹkan tá à ń sọ ni pé tó bá wò wá rí pé tábàdẹ̀ tó ibi tí erin méjì bá ti jà wá rí pé koríko bẹ̀ ló máa fara gbá. Wá rí pé Barcelona. Tí wọ́n bá ṣe koríko síbẹ̀ nǹkan tó bá jó orí ọ̀dàn. Orí ọ̀dàn la fara gbà. Wá rí pé Barcelona àti Atletico Madrid wá rí pé ó dàbí pé ìgbà tí ọ̀rọ̀ yẹn fẹ́ bẹ́yìn yọ lórí pé Barcelona wọ pé àwọn bọ̀bọ̀ yìí wọ́n fẹ́ gbà fún àgbàrí lọ. Kò sí wọn náà ṣe àwọn kan yẹn tó ṣẹlẹ̀. Wà á rí pé Suarez zẹ̀kẹ̀rẹ̀ kan ṣe agbábọ́ọ̀lù tó yẹ pé ó ní sùúrù, kò ń ṣe pé ó ní sùúrù tó bẹ́ẹ̀. Wà á rí pé gbogbo ẹ̀ṣá àṣàdé pé bí red card méjì pé jáde nìyẹn. Gbogbo ẹ̀ ká sáàrí pé bí red card méjì ṣe jáde nìyẹn, bó di ẹ̀jẹ̀ wípé Suarez náà ti ń dúró ń ta kàngbọ̀n
ó ní òun fẹ́ lọ appeal òun fẹ́ lọ ṣe kí ni òun fẹ́ dá padà wípé red card yẹn ò tọ́ sóhun bóyá ó máa rí bẹ́ẹ̀ àbí kò ní rí bẹ́ẹ̀ torí òun náà ń wo pé ìfẹsẹ̀wọnsẹ̀ final òun ò ní síbẹ̀ tó bá jẹ́ wípé red card yẹn rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kóun wà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tí ò bá dẹ̀ síbẹ̀ ó máa jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ Copa del Rey tí ò síbẹ̀ ó máa dùn púpọ̀ ẹ̀wọ̀ ẹjẹ́ a máa fẹ́lẹ́ yìí ṣe lọ ó máa dùn púpọ̀ àti ó máa balance ẹ̀. o tí ì jẹ́ ká àwọn èèyàn ní wọn ní kó má di pé wọn bẹ̀rẹ̀ sí díẹ̀ mú lọ́nà Celta Vigo wọn àti Deportivo Alaves ṣé o rántí pé Deportivo Alaves ó ti tó bí ọdún bíi ó ti tó bí 90 years plus tó di pé wọ́n fojú kan final Copa del Rey wàá rí i pé wọ́n wá na Atletico wọ́n wá na Celta Vigo lọ́pọ̀lọpọ̀ tí mo pe Celta Vigo àti Barcelona ló máa gba final ṣùgbọ́n orí ohun mo sọ pé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ó ti yàtọ̀ sí nǹkan ro Barcelona àti Deportivo Alaves tó fẹ́ gba financing tó fẹ́ gba financing wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ máa wọ pé Barcelona máa nà wọ́n kò rí bẹ́ẹ̀ o tí adẹ́mọ̀ pé nígbà ní líìgì kan tí tó ń gbá náà ní Spain wà rí pé Deportivo Alaves náà wọ́n ti ná Barcelona ní 2-1 bẹ́ẹ̀ni so kò wá ṣe pé Barcelona máa wò pé ṣèbí Alaves àwọn fẹ́ bá play àwọn náà tọ́wọ̀n bá ṣọ́ra omi wọn lè tẹ̀yìn kó wọ́gbìn lẹ́nu. a máa wo náà ọjọ́ náà èmi ń bọ̀ kankan ní olúwa. mọ̀ pé àwọn ọmọ bákàtí máa wò pé HOD má tún fẹ́ nu sọ wípé Deportivo máa na Barcelona torí wọn pé èyí tá a bá ti sọ àwọn kan tó fún wa ẹ náà wọ̀ kí. àlọ́ máa ń rọ̀ mọ́ àbí. sọ ẹ yẹ ká sì dúró báyìí máyì ká tí sọ̀kan ibi máyì ká tí fìsí síbì kankan ṣùgbọ́n káwọn méjèèjì kan máa múra torí pé ìdíje 90 minutes ló máa ṣe ìdájọ́ tàbí kó di ẹ̀wọ́ 120 gbogbo ẹ̀ náà kò ní jù bẹ́ẹ̀ lọ ká máa fi eléyìí náà ṣe lọ ká máa fi dágbére lóní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ bó di ẹ̀ jẹ́ wípé gbogbo àwọn nǹkan yẹn náà lẹ́yìn náà ti wò pé àìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ó ṣe bẹ́ẹ̀ ó já ẹ wò ó kò easy o ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ ọ̀hún náà kọ́ṣẹ́ ló ń ṣe ọkùnrin tó ń sáré 90 minutes lórí pápá kò easy o akọ́ṣẹ́ lòun náà ṣe HOD jẹ́ ká máa fẹ́lẹ́ ìṣe lọ. kó tó di pé àti ẹ̀kú sáré lọ ní inú mi ti ẹ̀dùn wípé China wọ́n tún ṣẹwọ́ sáwọn ẹ̀ ń fàyàn òbá kò sí nǹkan tó bàjẹ́ mẹ́ ó dà nítorí pé China fẹ́ jẹ́ kí ìdíje wọn tẹ̀síwájú wọ́n dẹ̀ fẹ́ kí ó tún fún pàápàá ọmọ orílẹ̀ Nàìjíríà láǹfààní ìyẹn àwọn agbábọ́ọ̀lù wa tó tún wú wọn ó mọ̀ pé gẹ́nẹ́tìrọ̀ ni pé ó dáa kí Mikel máa gbá bọ́ọ̀lù ní China ju pé kó jókòó sí Chelsea lọ ó dẹ̀ dáa kí àwọn ọmọ tó wà ní fàmì ìgbà tó bá ráyè gbá bọ́ọ̀lù kó máa lọ China kó lọ máa gbà kò sí kan tó bàjẹ́ náà bí ọmọ ẹni káwọn náà lọ máa sọ ti chìnkwan hàn ọ̀hìn àní China á lè sá. mo ṣèdè ya tèmi mi ò lọ mo ṣèdè mọ́mì wa mi ò lọ. ọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n máa fi lè ṣe lọ. mo mọ̀ pé mo wà ní my father's land mo wà ní father's land mo mọ̀ pé báwọn náà I'm at kìnnì kan father's land mo wá ń try láti máa lo mother's tongue mi ò dẹ̀ ní irọ́ mi ò ní fọwọ́ sí ju ilé màmí. àmọ́ tó bá yọ tibí ńkọ́ àní ọjọ́ rà mí China ẹjẹ́ ra wá China kálọ́ máa iṣẹ́ oníwọ̀n mi ni mò ń ṣe nìyẹn tó bá yọ tibí. China náà wọ́n sọ Yorùbá wo Orísun dáadáa ni wọ́n sọ Yorùbá ń bẹ̀ á bá wọn ṣe ẹ jẹ́ kí wọ́n fi lè dágbére ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba tó tún fún wa ní tòní ṣe títí ọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn tún máa pàdé ara wa àti fúnra dáadáa mo máa ń sọ wípé bẹ́ẹ̀ bá lọ wo ìdíje bọ́ọ̀lù ìyẹn tó jẹ́ pé èmi o mo ti pé Barcelona èmi wà o Atletico Madrid mo wà o Inter Milan mo ń gbá ni mo ń ṣe kínní ẹ jẹ́ ká ṣe torí àwọn tá à ń wò yìí àwọn ṣe tí wọ́n máa ń gbòòrò wọ́n sì ń ṣoríire ṣùgbọ́n wọ́n ń ṣe pé káwa máa ṣe tiwa ká ní àmàdíyẹ láṣọ mú màá tí ẹ jáde màá fọ́gùn mọ́ lórí màá ṣe kínní eré báyìí òun la fọmọ ayò òun la ń fi ṣe. títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ò tún máa pàdé lórí ètò yìí ètò wa bó ṣe ń lọ lórí pápá Orísun ẹ wò ó ẹ ṣáà jẹ́ ká gẹ́gẹ́ mo sọ fún yín ẹ má yẹ ká fà wàhálà o ìwọ tó fẹ́ lọ wo bọ́ọ̀lù àwọn tó ń ṣe gbìyànjú láti ṣe jẹ́jẹ́ torí àwọn tẹ̀ ń tẹ̀lé àwọn náà wọ́n ṣe láti ṣoríire ní. títí ọ̀sẹ̀ tó ń bọ̀ o the most valuable player lórí tẹlifíṣàn náà rèé MVP Ọlámilékan Dáramọ́lá Ìṣòdì títí ọ̀sẹ̀ tó ń bọ̀ káfíńrè pàdé ó dàbọ̀. káfíńrè pàdé títí ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí náà ti mọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n bá wa ṣe kíni tí wọ́n bá wa gbé sókè gbé sílẹ̀ Díòye wà níbẹ̀ Ayọ̀ wà níbẹ̀ Patrician Joseph òun náà wà níbẹ̀ àwọn tí wọ́n bá wa sa bọ́ọ̀lù àwọn náà kẹrẹ̀ lẹ́ni tó ṣe kíni tí wọ́n bá wa kópa lórí pápá yìí láì gbàgbé Adéolú òun náà wà pẹ̀lú wa nílẹ̀ Àgọ́dọ̀ ní Orísun bíbá yìí mo ní títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún fi pàdé tó ṣe wípé àkọ̀tún oore àkọ̀tún ọlá àkọ̀tún ìdùnnú náà la máa fi pàdé
Kozim Fáfúnmi triple S yíyẹn náà tún rèé successful super striker ẹ̀yin tí wà nílọrin lọ́yọ̀ọ́ lọ́ṣùn lọ́ṣogbo ẹ má gbàgbé wípé ìpolówó báyìí náà làgúnmu òwò ẹ̀yin ní ẹgbẹ́ nǹkan tẹ́ ń tà wá kí a ṣe kí ni ká bá yín nà sáfẹ́fẹ́ kó di nǹkan tí ìlú á máa mọ̀ káàkiri ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín náà lárugẹ ẹ̀yin ẹ máa tẹ̀lé àwọn numbers yẹn bóyá ẹnìkan àbí kejì tẹ́ fẹ́ múlẹ̀ nínú idea fún wa lórí bó ṣe ń lọ lórí pápá Orísun ni ẹ̀yin ẹ jẹ́ a máa ṣe follow tàbí kí ẹ máa tẹ̀lé àwọn nọ́mbà èyí tó ń lọ lójú screen wa títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún fi pàdé àtẹ̀mí àtẹ̀yin láyọ̀ o.